bí ọmọ ẹni bá dára ẹ jẹ́ á wí, bí ọmọ ẹni bá sunwọ̀n ẹ jẹ́ á sọ. Àwọn òṣèré Nollywood Yorùbá àti ti elédè Gẹ̀ẹ́sì tí wọ́n bá ṣe nǹkan ìwúrí ó di dandan á wí, tí wọ́n bá sì ṣe ìdàkejì rẹ̀ náà ó di dandan á gbé wá sí orí ayélujára á sì sọ nípa rẹ̀. Gbogbo ìgbà tí wọ́n bá ṣe nǹkan ìwúrí ẹ jẹ́ ká kí wọn, ẹ jẹ́ ká yìn wọ́n. A kí gbajúgbajà òṣèré orí ìtàgé ti Nollywood Yorùbá àti ti elédè Gẹ̀ẹ́sì Funke Akindele fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe ní orí fíìmù wọn tá a pe àkọlé rẹ̀ ní A Tribe Called Judah. Iṣẹ́ kékeré òun kọ́ ni wọ́n ṣe nínú fíìmù yìí. Fíìmù tá à ń sọ yìí ó buyì kún Nàìjíríà, ó buyì kún gbogbo ọmọ Nàìjíríà, bẹ́ẹ̀ sì ni ó buyì kún gbogbo àpapọ̀ Nollywood Yorùbá. Iṣẹ́ tí wọ́n ṣe ní inú fíìmù yìí òun ló jẹ́ kí fíìmù náà kó gbayì, kó gbẹ̀yẹ, ó sì jẹ́ olórí fíìmù èyí tí wọ́n ti ṣe ní gbogbo Nàìjíríà. Kò tí ì sẹ́lẹ́gbẹ́ fíìmù náà gẹ́gẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Irú èsì èyí tí wọ́n ti rí àti iye àwọn èèyàn èyí tó ti wo fíìmù yìí ní ìwọ̀nba àsìkò díẹ̀ tí fíìmù yìí jáde kò lóǹkà. Gẹ́gẹ́ bí ìròyìn ti fi tó wa létí, fíìmù Funke Akindele ó ti bírèkì rẹ́kọ̀dù o, ó ti skátà rẹ́kọ̀dì. Funke Akindele ó ti ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí ní ìlú Nàìjíríà. Ìròyìn jẹ́ ká mọ̀ wípé iye àwọn tí wọ́n ti wo fíìmù yìí ó jẹ́ 1,60,711,000. Bẹ́ẹ̀ sì ni ó sì ń kà á lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ wá wò ó, tá a bá ti wá wo gbogbo àwọn rẹ́kọ̀dì àwọn fíìmù tí wọ́n ti ṣe, olórí ni fíìmù yìí jẹ́ láàrin gbogbo àwọn fíìmù tí wọ́n ti ṣe. Kódà àwọn fíìmù èyí tí Funke Akindele tó ti ṣe tẹ́lẹ̀ rí, ṣe Battle on Bukka Street òun la fẹ́ sọ ni, Ọmọ Ghetto, The Saga òun la fẹ́ sọ ni. Àwọn ìyẹn náà olórí ni wọ́n jẹ́ o nínú àwọn fíìmù èyí tí wọ́n ti ṣe ní ìlú Nàìjíríà. Níṣe ni gbogbo àwọn olólùfẹ́ Funke Akindele ni wọ́n gbàlò, ni wọ́n ń jó, o ni wọ́n ń yọ̀. Ẹ wo ọkọ Funke Akindele àná, ìyẹn náà ò gbẹ́yìn o, ìyẹn jẹjẹ 6 òun náà ò gbẹ́yìn nínú àjọyọ̀. Inú rẹ̀ dùn, ó bá ìyàwó rẹ̀ àná, ó bá dúpẹ́, ó bá yọ̀ nípa èsì èyí tí fíìmù yìí èyí tó gbé jáde. Gẹ́gẹ́ bí nǹkan tóun náà kọ sí orí fanpage ẹ̀, ó ní congratulations, you did it again. Inú rẹ̀ dùn, kódà kò wò wípé àwọn ò jọ ní àjọṣepọ̀ mọ́. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àná, ó náà ò gbẹ́yìn nínú ọ̀rọ̀ yìí, ìyẹn Alh Atiku Abubakar. Àwọn náà jáde sí orí Instagram page wọn láti bá Funke Akindele yọ ayọ̀ lórí fíìmù náà àti láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún iṣẹ́ takuntakun èyí tó ṣe. Ìdí ni wípé iṣẹ́ yìí kì í ṣe pé Funke Akindele nìkan ló buyì fún. Alh Abubakar jẹ́ ká mọ̀ wípé iṣẹ́ náà ó buyì kún ìlú Nàìjíríà, ó buyì kún àwọn ọmọ Nàìjíríà, bẹ́ẹ̀ sì ni ó buyì kún gbogbo ẹgbẹ́ òṣèré Nollywood Nàìjíríà pátápátá. Gẹ́gẹ́ bí nǹkan tí Alh Atiku Abubakar èyí tí wọ́n kọ sí orí Instagram page wọn, èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ, wọ́n sì kọ wọ́n ní wípé I extend my heartiest congratulations to Funke Akindele for the phenomenal success of A Tribe Called Judah. This film has not only shattered post office records by becoming the first Nigerian movie to earn 1 billion naira in domestic theaters, but it also stands at a beacon of cultural pride and the unyielding spirit of Nollywood. A Tribe Called Judah is not just a film, it is a cultural game that reflects the vibrancy and resilience of Nigerian cinema. As a nation, we are incredibly proud of Funke's achievements and her role in elevating Nigerian cinema to new heights. Our success is our success, and it inspires a new generation of filmmakers and storytellers in Nigeria and beyond. Congratulations, Funke,
On this historic milestone, you have set a new standard for excellence and your work inspires us all. Atiku Abubakar. Eléyìí ni nǹkan tí wọ́n kọ sí orí Instagram page wọn láti fi dúpẹ́ lọ́wọ́ Funke Akindele àti láti fi bá a yọ̀. Ìkan lára àwọn olólùfẹ́ Funke Akindele náà ò gbẹ́yìn, Adétutù Balógun. Ó kọ kó tó di wípé fíìmù náà pé 1 billion. Ó kọ sí orí Instagram page ẹ̀ gẹ́gẹ́ bó ṣe kọ. Ó wá ń fi fíìmù Akindele ó fi ń wé ti Tóyìn Abraham, ó fi ń wé ti Mercy Aigbe. Ó kọ síbẹ̀ iye àwọn èèyàn tó ti wo ti Tóyìn Abraham àti iye àwọn èèyàn tí ó ti wo ti Mercy Aigbe. Ọ̀rọ̀ yìí bí Tóyìn Abraham nínú débi wípé ó ní láti blọ́ọ̀kì ẹni tí ó pe ara rẹ̀ ní Adétutù wípé kó má bàa dá wàhálà lẹ̀, kó má tún bàa dá ogun kalẹ̀ láàrin àwọn méjèèjì. Ẹ má gbàgbé pé ìjà tó wà láàrin Funke Akindele àti Tóyìn Abraham ní ọdún tó kọjá lọ ní ìjà yìí parí tí wọ́n sì ń gbé ní ìgbé àlàáfíà. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹni tó pera rẹ̀ ní Adétutù Balógun tó kọ sí orí péèjì ẹ̀, ó kọ ó ní wípé tribe called Judah at 854 million. Ó ní Malaika at 148 million naira. Ó kọ ó ní Real Mercy Aigbe at ọmọ daddy at 104 million. Ó wá tẹ̀síwájú ó ní a tribe called Judah is definitely going to break box office by end of this week. 1 billion gross loading. Funke ni ọ̀gá gbogbo wọn. Ó jù wọ́n lọ lọ́jọ́kọjọ́. Eléyìí ni nǹkan tí ẹni tó pera rẹ̀ ní Adétutù tó kọ sórí Instagram page ẹ̀ kó tó di wípé Tóyìn Abraham ó block ẹ̀ dànù. Irú àwọn ẹni báyìí ló máa ń dájà kalẹ̀ láàrin àwọn òṣèré méjì. A bá Funke Akindele, a bá yọ̀, a bá dúpẹ́ fún àṣeyọrí fíìmù ẹ̀ A Tribe Called Judah èyí tí ó ṣe. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Eléyìí ni ìròyìn tá a ní ká mú wá sí etí ìgbọ́yín. Kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ yìí? Gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́ bá a ṣe jọ mọ̀ ń ṣe. Ẹ má gbàgbé gbogbo bá a bá ṣe ń post àwọn videos wa, ẹ má bá wa comment, ẹ má bá wa like, ẹ má bá wa share, kẹ̀sì má follow page wa. Ire o.